birthday to Mrs. Olusoji Adeyeye, Esther Adebola. This will not be your last birthday on earth, in Jesus' name. Mrs. Esther Adebola ẹ kú ọdún òní, aya bàbá wa Sọjí Adeyeye, ẹ kú ọjọ́ ìbí, bàbá lókè kò jẹ́ kẹ́ ló gbà pẹ́. Happy birthday to you, Mrs. Esther Adebola Pastor Mrs. ẹ kú ọdún òní, aya bàbá wa Sọjí Adeyeye, area pastor RCC, ẹ kú ọjọ́ ìbí, bàbá lókè kò jẹ́ kẹ́ ló pẹ́. Ó di dandan. Happy birthday to you. Every 14th of February ṣàlọ́dún ẹ̀ o. Ọmọ Adéwùmí, ó tún ti rí tọdún yìí láyọ̀. Àbá ọdún pẹ́, lọ́lá Elédùmarè wá ṣàmọ́dún o. Ìgbà rẹ̀ adalẹ̀. Happy birthday, Mrs. Esther Adebola ẹ kú ọdún òní. HOD science. Ẹ̀yà bàbá wa Sọjí Adeyeye. Ìyá ìbùkún Olúwa. Ẹ kú ọjọ́ ìbí. Mọ́mí ìfẹ́ Olúwa. Bàbá lókè kò jẹ́ kẹ́ ló gbà pẹ́. Happy birthday to you. Ìgbà ọdún ọdún kan. Ìgbà ọdún kan láyé. Èmi á ṣe púpọ̀. Ó ti ń dára kò dára mọ́ kò ní kan o. Happy birthday to you. Ìgbà ọdún kan. Ìgbà ọdún kan. Mọ́mí Tolúwa láṣẹ o. Èmi á ṣe púpọ̀. Màmá ṣẹ́kù. Ó ti ń dára kò dára mọ́ kò ní kọ́gùn sọ́ọ̀dẹ̀rẹ̀. Happy birthday to you. Nítorí Pastor Mrs. Esther Adebola, aya Pastor Olusoji Adeyeye, tó ń ṣe 58th birthday lọ́jọ́ tóní, òní gangan ní 14th of February. Ṣé bóun ló sọ wípé mo gbéga, mo gbéga, mo gbéga, mo gbéga, mo gbéga, mo gbéga, ọba onílé ayọ̀ mo gbéga, ọba ẹlẹ́rù níyì mo gbéga. Ọlọ́jọ́ ìbí ló sọ bẹ́ẹ̀. Mo gbéga, mo gbéga, mo gbéga. Ẹ bá mi gbólúwàgà o. Mo gbéga, mo gbéga, mo gbéga. Ó ṣe mí lóore o. Ọba onílé ayọ̀ mo gbéga. Mo rí 58th birthday láyọ̀. Ọba ẹlẹ́rù níyì mo gbéga. Olusoji Adeyeye Esther Adebola, ọlọ́jọ́ ìbí tòní, ó yá máa gbẹ́sẹ̀ lọ kọ̀ọ̀kan máa jó. Mo ní o ti mọ́dún èyí jẹ náà, lọ́lá Elédùmarè ló ṣàmọ́dún. Ó ti di dandan. Ọlọ́jọ́ ìbí tòní, ó ronú jinlẹ̀ títí. Ó ní tí kì í bá ṣe pé Olúwa tó ti wà nípa tèmi o. Ó ní kí ni kí Ísírẹ́lì mi ò bá máa wí nísinsìnyí. Ọlọ́jọ́ ìbí wo bi t'Olúwa ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Ó wo gbogbo ẹ̀ kárí. Àbẹ̀bí wo bi tí Olúwa bá dé. Mo ní bẹ́ẹ̀ náà ló tún wo bi t'Olúwa mú lọ. Torí pé ó mọ̀ pé ibi tó dára ni. Torí ẹ̀ ló ṣe sọ pé mo wo bí tó ti bẹ̀rẹ̀, mo wo bí tó bá dé. Bí èmi ò bá ṣí láti yàn, á jẹ́ pé mo yá láì mọ́rẹ́. Pastor Mrs. ló sọ bẹ́ẹ̀. Mo bí tó ti bẹ̀rẹ̀. Orin ọlọ́jọ́ ìbí nìyẹn o. Mo bí tó bá dé. Bí èmi ò bá ṣí ọ láti yàn, á jẹ́ pé mo yá láì mọ́rẹ́. Esther Adebola, aya Pastor Olusoji Adeyeye, ọmọ ọlọ́jọ́ ìbí tòní. Mo ní nílé ọkọ, aya rere ló jẹ́. Òótọ́ ni o, alálùbáríkà obìnrin ni ọ́. Ó kẹ́bí mọ́ra o, bẹ́ẹ̀ni o, ó kára mọ́ra o, sí rọ́ńbẹ́. Àbẹ̀bí o, ìjà rere ló tún jẹ́ fún àwọn ọmọ tẹ́lẹ̀dùmarè kò ní ọ lọ́wọ́. Fún gbogbo wọn pátá. Mọ́mí ìbùkún Olúwa o, mọ́mí ìfẹ́ Olúwa o, ẹ̀yin lẹ́ ń jẹ́ bẹ́ẹ̀. Mọ́mí t'Olúwa láṣẹ, ìwọ náà ni o. Màmá Ṣẹ́gun o, orúkọ rẹ ni. Lọ́lá Elédùmarè wá jẹun ọmọ lájẹpẹ́. Torí ẹ̀ la ṣe bá o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o.
pẹ̀lú orin yìí tó sọ wípé àánú máa ló ń sọ̀rọ̀. Àánú ni bàbá agbára rẹ̀ máa kọ́ Ọlọ́run ní. Àánú máa ló ń sọ̀rọ̀. Adébọ́lá agbára rẹ̀ máa kọ́ Ọlọ́run ní. Esther Adebola bẹ̀bí ọmọ Adéwùmí ọlọ́jọ́ ìbí tóní ó yá jẹ́ ń bá òde lè bàbá tó bí ọlọ́mọ ó yá nílé Adéwùmí ọlọ́mọ Ìgbàyè nípínlẹ̀ Ọ̀ṣun o ọmọ wọn lágbólé Jagun òró ni wọ́n máa ń kì í mọ́ ọmọ orí mi òró ọmọ agbárò ẹkùn mú ṣóńṣó rí òró ọwọ́ ń lu ẹsẹ̀ ń jó ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ ojú ní san omele ewúrẹ́ òró ń jẹ lẹ́sẹ̀ gbàgede àgùntàn òró ń jẹ lẹ́sẹ̀ yàrá o àkùkọ gàǹgà ló ti gbára ní ìgbé ó ní wọn ò jẹ́ kó ń jẹun ní pópó ọlọ́fìnà a ní bẹ́ẹ̀ náà Oríkì ilé àwọn bàbá tó bí ọlọ́mọ bẹ́ẹ̀ ni o Adébọ́lá olùkọ́ni tó dángájíá ẹrú dá iṣẹ́ rẹ̀ níṣẹ́ Adébọ́lá bá kọ́ ọ ní bàọ́lọ́jì tó bá wá fìlè sí ajẹ́pọ́gbọ̀n rẹ̀ dọ̀rùn alákẹ́jì òṣìrọ́ ń bẹ̀ ọlọ́jọ́ ìbí fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ó ní bàbá mo mọ̀ lóore pé mo pé 50 torí ẹ̀ ló ṣe sọ pé mo mọ̀ ọ́ lóore mo mọ̀ ọ́ lóore ibi ẹ̀fà àánú báyé mi dé òwò Ọlọ́run mo mọ̀ ọ́ lóore. Ọlá ló sọ bẹ́ẹ̀. mo mọ̀ ọ́ lóore mo mọ̀ ọ́ lóore mo mọ̀ ọ́ lóore ojú pẹ́ gidi ibi ẹ̀fà àánú báyé mi dé òwò Ọlọ́run mo mọ̀ ọ́ lóore. Pastor Mrs. Esther Adebola Olúsọjí Adeyeye ìyàwó area pastor ọlọ́jọ́ ìbí tóní ó fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ó ní ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú ọ̀pọ̀ ni wọ́n jọ bí wọn lọ́jọ́ kan náà tí wọn ò sí mọ́ òótọ́ ni o ó ní mi ò fi yọ̀ wọn ò mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni fún Ọlọ́run tí kò padà lẹ́yìn tèmi Abẹ́bí fún adúró tí ni mo ṣe mọ́pẹ́ wá ó ní mo ti mọ̀ pé mo ti rí golden jubilee láyọ̀ àti àlàáfíà ó ní lágbára Ọlọ́run ọba máa tún ṣọ̀pọ̀ láyé ó ní ẹ ṣeun tẹ́ ó padà ẹ ṣeun tẹ́ ó padà ẹ má ṣeun tẹ́ ó padà lẹ́yìn mi ò mo mọ̀ rẹ̀. Esther ló sọ bẹ́ẹ̀. ẹ ṣeun tẹ́ ó padà. orin ọlọ́jọ́ ìbí nìyẹn. ẹ ṣeun tẹ́ ó padà. ẹ ṣeun tẹ́ ó padà lẹ́yìn mi ò mo mọ̀ rẹ̀. Pastor Mrs. Esther Adebola aya Olúsọjí Adeyeye ẹ kú ọjọ́ ìbí tóní o gbogbo ìdílé Olúsọjí Adeyeye gbogbo ìjọ The Redeemed Christian Church of God gbogbo wọn pátá Holy Ground Arena eléyìí tó ń bẹ ní U-turn Abúlé Ẹ̀gbá nípínlẹ̀ Èkó gbogbo teaching and non-teaching staff àti gbogbo ọmọ iléèwé Olómù Community Senior Secondary School pátápátá eléyìí tó ń bẹ lájàá gbogbo wọn ni wọ́n panupọ̀ tí wọ́n kí yín kú oríire o gbogbo wọn ló sọ wípé ọlọ́jọ́ ìbí yọ̀ ṣẹ̀ṣẹ̀. Happy birthday to you Ọpẹ́láyé. kíre gbogbo kó sùn wọ́n bọ̀ o. Happy birthday to you Ọpẹ́láyé. kí ìlérí Olúwa kó ṣe fún ọ. Happy birthday to you Ọpẹ́láyé. èyí ò ní jáṣe mọ́. ó ní jáṣe mọ́ o. Happy birthday to you Ọpẹ́láyé. èyí ò ní jáṣe mọ́ o. Happy birthday